Mo kí gbogbo ẹ̀yin ènìyàn wa nílé, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán ní gbogbo ibi tí a bá wà. Aago kan kù ìṣẹ́jú, ó kù ogún ìṣẹ́jú káago kan lù lọ́dọ̀ wa níbí báyìí. Mo kàn fẹ́ sáré ju fọ́nrán kékeré yìí síta ni kẹ́ ẹ rí. Àwọn Fúlàní Kogi State ní ẹ̀yìn ìgbà tí olóyè kúrò ní Kogi, ìdààmú ti bá wọn, jìnnìjìnnì ti bò wọ́n. Àwọn nǹkan tá a ti ń pariwo, mo ti ké tọ̀tọ̀tọ̀tọ̀ kiní yìí lórí ìkànnì yìí látọdún mélòó kan sẹ́yìn. Ẹ̀yin South West Governors, kí ló dé tí ẹ ṣe máa du olóyè Ìgbòho mọ́ra yín lọ́wọ́? Ọ̀dọ̀ mi ni kó wá lénìí, ọ̀dọ̀ mi ni kó wá lọ́la. Àwọn Fúlàní ìdààmú á bá wọn, wọ́n ń bẹ̀rù olóyè. Ẹ wo àwọn ìgbésẹ̀ tólóyè ń gbé, tólóyè dẹ̀ ti ń sọ ní gbangba pé òun ò nídìí owó anybody, pé kò sẹ́nì kankan tó ń fún òun lówó. Lóòótọ́, gbogbo ìrìn tán ń rìn yẹn wọ́n nídìí owó. Ẹ wo iye mọ́tò tó tẹ̀lé wọn, ṣé wọn ò ní repo sí? Ṣé wọn ò ní jẹun? Wọ́n á tiẹ̀ rí nǹkan tó ń wù wọ́n lọ́nà, wọ́n á rà á, ṣé wọn ò ní jẹun? Àwọn ìbọn tán ń gbé dání, ṣé wọn ò ní ra nǹkan sí? That is it, wọ́n nídìí owó. Ṣùgbọ́n olóyè ti ń sọ pé kò sẹ́nì kankan tó fún òun lówó ní gbogbo àwọn ìrìn táwọn rìn. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan, ẹ jẹ́ ká kọ́kọ́, olóyè kúrò ní Kogi, wọ́n gba ọ̀nà Kwara lọ. Àwọn ibi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ní Kwara State, olóyè fẹsẹ̀ babẹ̀. Wọ́n dé ìlú, kí lorúkọ ìlú yìí? Ṣé kiní kan, Eruku àbí something like that. Níbi tí wọ́n ti lọ ká àwọn tó ń ṣèjọsìn lọ́wọ́lọ́wọ́. Olóyè ṣàbẹ̀wò sí wọn ńbẹ̀, ó dẹ̀ ṣe pẹ̀lẹ́ o, ó ṣe sí wọn. Ẹ jẹ́ ká wo fọ́nrán yẹn ká tó tẹ̀síwájú díẹ̀. Ìlú Eruku la wà yìí, ní Kwara State. Àbó máa wà fún yín, Ọlọ́run bá mi dúró tì yín, ẹni sì rìn láéláé, ẹni bọ́ wá jí ni pé àlàáfíà ìjọba nù bàtà tó lọ gbọ́lẹ̀ ẹ̀ṣọ́ sí wàhálà. Ìlú Eruku ni a wà yìí. Tí a bá wò ó dáadáa, àwọn ìgbésẹ̀ tó yẹ kí a lè máa sọ pé à ń ṣe olórí ogun ká máa fẹnu sọ ọ́, ká máa fẹnu sọ lásán, ká má rí ìgbésẹ̀, ká má rí action, ká má rí nǹkan kan, ká má tiẹ̀ gbé ẹní ìgbésẹ̀ ká lá ń dúró de ìjọba. Ẹ wo ìgbésẹ̀ tólóyè ń gbé, ṣé olóyè dúró de ìjọba? Ìbà Gani Adams lógún ọ̀fẹ́, ẹ̀yin náà ẹ ní àwọn èrò lẹ́yìn, ẹ̀yin náà ẹ gbé àwọn ìgbésẹ̀ bí eléyìí, ẹ tiẹ̀ gbé ìgbésẹ̀, ẹ gbìyànjú. Ondo State tẹ́ ẹ ti wá, Àkókó tá a ti jọjọ wá, ìlú yín sí ìlú wa ò jìnnà mọ́ra, wọ́n ń jíyàn gbé gidi ní gbogbo àgbègbè wa o. Ẹ dẹ̀ ní àwọn ọmọ ogun, ṣebí tẹ́ ẹ bá lè gbọ́ tàwọn ará ìta, tilé ńkọ́? Ṣebí ẹ tiẹ̀ ti gbọ́ tilé, wọ́n á tiẹ̀ mọ̀ pé yes, wọ́n rí ipasẹ̀ yín níbì kan. Ondo State from Ọ̀sẹ́ local government wá sàlẹ̀, ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ ni. Ní Àkúrẹ́ ojoojúmọ́ ni a ti gbọ́ ìròyìn kan lénìí ńsìnyí pé wọ́n fẹ́ ju àdó olóró síbì kan lákúrẹ́. Ẹ lè máa lọ máa sọ̀rọ̀ lórí social media, lórí tẹlifíṣàn àbí orí ìwé ìròyìn, ibẹ̀ la ti máa ń kàròyìn yín. Ẹ gbé ìgbésẹ̀, ẹ jẹ́ ká ẹ gbárùkù ti olóyè Ìgbòho. Èmi jù ọ́, èmi ò jù ọ́ yẹn, gbé gbogbo wọn yẹn tì, ìyẹn kọ́ la fẹ́ jẹ. Àwọn ìgbésẹ̀ irú eléyìí la ń rí.
ẹ wá rí ara resort ẹ̀ ń sìn, ẹ wá gbọ́rọ̀ tọ́mọ Fúlàní sọ lẹ́nu. Jìnnìjìnnì ti bò wọ́n, jìnnìjìnnì ti bò wọ́n. Nígbà tí wọ́n ti gbọ́ pé Ìgbòho dé, jìnnìjìnnì bò wọ́n. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ. Good day to the people of Kogi West and the people of Kababonu. Today is 16th of April, Thursday. So I'm calling the good people of Kogi West, particularly Kaba. We know that Sunday Ogboho is here in Kababonu presently. So we are calling the good people of Kogi West and Kababonu and Kogi State entirely that the state government should know why he's here, so that this person will all know his actions. No need for me to explain more. So he's here. We know that it might cause violence to the people in the society, causing tribalism, nepotism, and discriminatory tendencies which people are facing. And I know he will brought those things that he is doing in many states, particularly in Oyo and other parts of the states in Nigeria. So the state government should know why this. Ìwọ kọ́ ló máa sọ nǹkan tí ààrẹ fẹ́ ṣe. O kì í ṣe agbẹnusọ fún ìjọba. You are calling the good people of Kogi State because Olóyè Ìgbòho went to Kogi State and visit our people there. What is your business? Kí ló kàn ẹ́ bẹ́ẹ̀? Why tara ń ta ẹ́? Okay, kí ni ó ṣe lọ cause problem bẹ́ẹ̀ náà ni ó máa cause nepotism, ó máa cause tribalism, ó máa cause etc. etc. gbogbo ẹ̀ ló máa cause division. Why are you having headache? Because he went to Kogi State. Ṣé rí nǹkan tá à ń sọ rèé? Àwọn nǹkan tá à ń sọ rèé. Ṣé inú ìgbọ́rọ̀ lẹ́nu eléyìí? Torí pé èèyàn lọ sí Kogi State ńsìn, ó ti wá di títì, tó wá di gbọ̀rọ̀mídẹlẹ́rù, ajínigbé wá ń dọkọ ẹni. Kí ni tiẹ̀ ń bẹ̀? Ṣé wọ́n rán yàn pé ẹ́ ni? Ẹ̀yin ọmọ Fúlàní wọ̀nyí, Ali enough, the end of you people has come. Bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀ nígbà làwa náà ní mú ní kékeré fún yín. A ní mú ní kékeré fún yín, bó ṣe lè wù kó mọ. Bó ṣe lè wù kó mọ, a ní mú ní kékeré fún yín. Ẹ̀yin játijàti wọ̀nyí, ẹ̀yin ọmọ ìrankíran wọ̀nyí, a ní mú ní kékeré fún yín o. Enough is enough. Our land is not, ìlú wa ò ń ṣèlú, à ń ṣèlú ìlú Fúlàní. À ń ṣèran Fúlàní. A dẹ̀ kì í ṣe oníjàgídíjàgan ẹ̀dá. Ibi tó rí dá wa sí rèé o. Ẹ̀yin èèyàn wa, ṣé ẹ ṣáà ń fọkàn bá wa lọ? Ẹ ń rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lọ́tùn lósì. Different kind of news. Àwọn ìròyìn àbáàdì, àwọn ìròyìn ibi, ìròyìn ibú. Bí mo ṣe ń sọ lójoojúmọ́ nìyẹn. Bí mo ṣe ń sọ lójoojúmọ́ nìyẹn. Ọlọ́run kó ṣàánú fún wa. Ẹ̀yin olólùfẹ́ wa, mo kí wa níbikíbi tá a bá wà. Different ìròyìn lẹ́ẹ̀ máa rí lójoojúmọ́. Ẹ gbọ́ nǹkan tó ń sọ. Torí pé olóyè lọ sí Kogi, ó gba ibẹ̀ jáde sí Kwara State láti lọ ṣàbẹ̀wò. Olóyè dẹ̀ ti mú wọn lọ́kàn balẹ̀. Kọ́ má relent o láàrin ará ìlú yìí. Ẹ̀yin ọba wa ní Kogi, Oníjùmú, ẹ jọ̀ọ́, ẹ bá wa máa ké sí Olóyè Ìgbòho ní agbára Ọlọ́run. Olóyè ń bọ̀ ní Àkókó. Mo fi eléyìí tó gbogbo yín létí ní agbára Ọlọ́run, agbára àwọn tó tẹlẹ̀ wá dó àti ọlá àwọn bàbá wa kọ̀ọ̀kan. A máa gbé olóyè wá sí Àkókó náà kó wá bá wa rìn kiri gbogbo inú ìgboro Àkókó nílùú wa. Káwa náà yes, àwa náà ní èèyàn. A fẹ́ fi hàn pé àwa náà ní èèyàn. Àwọn èèyàn jàǹkànjàǹkàn, àwọn èèyàn tó àwọn èèyàn gidi, wọ́n wá láti ìlú wa náà. A máa gbé olóyè wá sí Kogi State. Ibi tó olóyè dé lọ ní Kogi kò jìnnà mọ́dọ̀ wa. Àwa ò mọ̀ pé olóyè fẹ́ lọ bẹ̀ yẹn, a bá ti make gbogbo arrangement papọ̀. Èló ni Ìkàbà sọ́dọ̀ wa? From Ìkàbà to Ayéré, ẹ ṣáà rí Fàdágẹrí. Ẹni tó bá dá Fàdágẹrí mọ̀ kò mọ̀yàn o. Fàdágẹrí pẹ̀lú Olóyè Ìgbòho ọ̀rẹ́ ni wọ́n tipẹ́tipẹ́. Nígbà tí wọ́n ń jà ní Kàrẹ́ láàrin Olúkàrẹ́ àti Mọ̀ọ́mọ̀, ṣé Alẹ́ àti Mọ̀ọ́mọ̀ kọ́ nígbà yẹn? Ìgbà yẹn ni Fàdágẹrí ìgbà yẹn ni Olóyè Ìgbòho wá bá Fàdágẹrí torí Fàdágẹrí ló di Ìkàrẹ́ mú.
òun pẹ̀lú current náà wà ní Kàbá náà ńjọ́ yẹn. Mo tiẹ̀ wá yà mí lẹ́nu, mo wá lọ rí uncle wa kan ńbẹ̀ tó jẹ́ pásítọ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ oyè. Wọ́n ṣẹ̀ṣẹ̀ fi wọ́n jẹ oyè Olúmitọ̀ Fìfà Àjọwá láìpẹ́ yìí. 2 weeks ago wọ́n ṣe ìwúyè wọn. Mo ṣáà ń wò náà pé ní Prophet Gbénga kọ́ leléyìí ni. Until tí bàbá mi kan wá pè mí tí wọ́n láwọn ni. Mo ní yes, I said that. I said so. Mo wá ń wo Fàdágẹrí náà, mo rí òun náà ńbẹ̀. Fàdágẹrí ni ọmọ Àyèré ni. Àyèré to Ìkàbà very close. Àyèré to Ìkàbà very close. Ìkàbà to Àjọwá ìlú mi very close. Àwa ló ní boundary pẹ̀lú Kogi State. Kogi State, Àyèré ló ti end. Junction Kogi to Okene kò jìnnà mọ́ra. Àyèré to Kogi very close. To Ògìjì. Bó ṣe jẹ́ nìyẹn. We need security wa gbọ́dọ̀ fìdí ẹ̀ múlẹ̀. A gbọ́dọ̀ fìdí ẹ̀ múlẹ̀. Irú ẹkùn, a máa gbé security network náà dé gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Wọ́n need àfọwọ́sowọ́pọ̀ yín, àwọn èrò ẹkùn. Wọ́n need àfọwọ́sowọ́pọ̀ gbogbo wa pátápátá ni. Kò jù báyìí lọ, ohun tí mo mú wá rèé o, ẹ̀yin èèyàn mi pátápátá nílé lóko. Mo kí wa lógúnlógún, mo kí wa lọ́gbọ̀nlọ́gbọ̀n. Mo kí wa tẹ̀ṣọ́-tẹ̀ṣọ́, mo kí wa tológun-tológun. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín náà ni. Fulani terrorists are panicking because Sunday Igboho visit Iruku town in Kwara State today. Military will be collapsed. Yes, we are around Iruku right now. Olóyè ò tí ì padà, olóyè ṣì wà. Mo ń wo àtẹ̀jíṣẹ́ kan ni mo ń kà fún wa. Olóyè wà ní Kwara o. Olóyè wà ní Kwara ni mo ń sọ fún yín. Àwọn Fúlàní ìdààmú ti bá wọn. Ìdààmú ti bá àwọn Fúlàní ní Kwara. From reliable source ni ìròyìn tí mo rọra kà fún yín yẹn o. Mi ní go deeper. Ìròyìn ráńpẹ́ tí mo rọra kà fún yín yẹn. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀, wo eléyìí ńsìn. Ẹ̀yin ènìyàn mi, a ní rí jù báyìí lọ. Àwọn Fúlàní, jìnnìjìnnì ti bò wọ́n o. Jìnnìjìnnì bò wọ́n o. Jìnnìjìnnì bò àwọn Fúlàní o. Wọn ò ríbi sá gbà mọ́ o. Jìnnìjìnnì ayé bò wọ́n. Ẹ jẹ́ ká mú ìka máa mú lọ bẹ́ẹ̀. Èmi ọmọ yín náà ni, Kalamago TV. Ẹ bá wa share ètò wa. Ẹ máa rí wa lórí live lọ́la tó bá ṣe ń ṣe. Lágbára Ọlọ́run. Kalamago TV show. Ẹ̀yẹ̀mí Ìjà.